mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn olólùfẹ́ ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí Jayéọlá Ọmọ́tọ́lá tí gbogbo ènìyàn mọ̀ sí Mr Gbéra ni wọ́n ti ń kí kú oríire ti ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ń ṣe lóòkè pẹ̀. Jayéọlá ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Gbéra tí ó tún kọ orin èyí tí wọ́n ń pè ní ìrírí tó sì mú kí ó tún lalẹ̀ wù. Láàárín ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí ni gbogbo àwọn ènìyàn ti ń kí kú oríire ọjọ́ ìbí bí ó ti ń fi fọ́nrán fídíò àti àwòrán lọ́lọ́kan-ò-jọ̀kan sórí ayélujára rẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú Sunny Ìyábọ̀ tí àwọn ènìyàn mọ̀ sí Paramount Comedy ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ipò tó wà hàn àwọn ènìyàn rẹ̀ wípé ó rẹ òun gidigidi gan pẹ̀lú àwòrán tí ó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kí àwọn ènìyàn kí wọ́n máa gbàdúrà fún òun. Èyí ló mú kí àwọn olólùfẹ́ rẹ̀ náà fi àdúrà ránṣẹ́ sí wípé Ọlọ́run ni okun àti agbára rẹ̀ wípé kì yóò sí nǹkan. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún gómìnà ìpínlẹ̀ Delta nígbà tí ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ èròǹgbà rẹ̀ wípé ó ya òun lẹ́nu wípé àwọn ènìyàn kí ìlúmọ̀ọ́ká Hush Puppy kú oríire ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ wípé àti àwọn tí wọ́n sọ wípé àwọn nífẹ̀ẹ́ rẹ̀ àtàwọn tí wọ́n jẹ lára rẹ̀ kó má wá sí ẹnikẹ́ni nínú wọn tí wọ́n lè kí kú oríire ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Ó ní ẹ̀kọ́ ńlá leléyìí jẹ́ fún àwọn ènìyàn wípé kó má torí wípé àwọn fẹ́ téèyàn lọ́rùn kí wọ́n máa nira wọn lára. Ó ní kí a ṣọ́ra fún àwọn ènìyàn. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká Sandra Iheowa ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ké gbàjarì síta wípé wọn kò sọ fún òun wípé bó ṣe máa ń ríre kó tó di wípé òun lọ sí ilé ọkọ. Ó ní láti jẹ́ ìyàwó nílẹ̀ aláwọ̀ dúdú wípé kò rọrùn o. Ó lóun gbóríyìn fún gbogbo ìyàwó nílẹ̀ aláwọ̀ dúdú wípé iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe. Ó ní kó tó di wípé wọ́n ronú ohun tí ẹbí máa jẹ láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ kó tó di wípé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣètò gbogbo rẹ̀ kó tó sè kó tó jiná. Ó ní iṣẹ́ ńlá leléyìí. Eléyìí ló mú kí àwọn olólùfẹ́ rẹ̀ náà sọ wípé iṣẹ́ ńlá ni wípé òtítọ́ ló sọ òkò parọ́ rárá. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ni gbajúgbajà adẹ́rìn-pòṣónú Mídé Ọládìméjì ìyẹn Délé ọmọ wòlíì ṣe fi fọ́nrán kan sórí ìtàkùn ayélujára rẹ̀ ibi tí wọ́n ti ń kọrin tí wọ́n ti ń jó tí wọ́n sì ń yọ̀ fún oore ayọ̀ tí Ọlọ́run ṣe fún ìdílé wòlíì àgbà fún ẹ̀bùn ọmọ tuntun jòjòló tí Ọlọ́run fi ta ẹbí náà lọ́rẹ. Èyí ló mú kí Délé ọmọ wòlíì ṣe fọ́nrán yìí sórí ìtàkùn ayélujára rẹ̀. Ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. wòlíì ohun tójú ẹ̀rí wá sọ kàbìtì lọ́ra àjàlọ́ lọ́rùn kó mọ̀ ìwọ ni pẹ̀pẹ̀pẹ̀ gẹ́gẹ́ ìwọ gẹ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré Tóyìn Ajéwọlé Abraham náà darapọ̀ pẹ̀lú àwọn ènìyàn nínú ìtakọ̀ngbọ̀n kan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa dídá oríṣiríṣi nǹkan sórí àti ara wọn tí òun náà dá gúgúrú sára rẹ̀. Ó wá kọ sábẹ́ fọ́nrán náà wípé níwọ̀n ìgbà tí àwọn ènìyàn ti ń dá oríṣiríṣi sí ara wọn nítorí nǹkan tí wọ́n ń ṣe yìí wípé oríṣiríṣi wèrè ló wà nípa orin náà pé òun náà fẹ́ gbìyànjú láti ṣètò òun ò fẹ́ gbẹ̀yìn nínú eléyìí rárá. Ẹ jẹ́ ká wo díẹ̀ nípa ẹlẹ́ẹ̀kẹrin gbajúmọ̀ òṣèré Tótó Díkè ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fèsì sí ọ̀rọ̀ arábìnrin Jane Mena nípa ọ̀rọ̀ tó ń jà ròyìnròyìn láàrin wọn nípa fídíò kan tó jẹ́ àṣírí láàrin wọn. Ó ní kí ó máa ń torí wípé ó wà níwájú òun á máa bẹ òun. Ó ní àmọ́ ó máa ń bọ òun jẹ́ lẹ́yìn. Ó ní òun ò tiẹ̀ fẹ́ gbépè rẹ̀ rárá wípé ìpàdé dilé ẹjọ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká olórin Ọmọalé ló ṣe fọ́nrán kan tó sì fi sórí ayélujára rẹ̀ wípé òun ti rí ẹ̀gbà ọrùn olówó iyebíye òun tó sọnù lọ́wọ́ òun nígbà tí òun lọ kọrin lókè òkun ní orílẹ̀-èdè USA pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ló fi ẹ̀gbà ọrùn náà nínú fídíò náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọkọ ìlúmọ̀ọ́ká òṣèré Folúkẹ́ Dáramọ́lá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kọ àròkọ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ jọ̀wọ́ ẹ má dá àwọn oníròyìn òfégè tó ń sọ wípé èmi àti ìyàwó mi ti jà túká. Ó ní ẹ má dá wọn lò. Ó ní Folúkẹ́ Dáramọ́lá ṣàlàkọ ó ní ìyàwó mi ni ìyàwó òtítọ́ ìyàwó tóun nífẹ̀ẹ́ tọkàn tara ni. Ó ní ẹ má dá wọn lóhùn wípé gbogbo ìgbà lòun àti ìyàwó òun máa ń sun orí ibùsùn kan náà làwọn sì tún máa ń jí táwọn máa ń ṣeré. Ó ní lótìtọ́ ni wípé àwọn àti eyín jà tí wọ́n sì ń parí rẹ̀. Ó láwọn máa ń jà àmọ́ àwọn máa ń parí rẹ̀. Ó ní ọ̀rọ̀ tí ẹ bá gbọ́ lẹ́nu oníròyìn òfégè kankan ó ní ẹ má gbàgbọ́ àti ọ̀rọ̀ tí àwọn fúnra ara àwọn bá sọ pẹ̀lú ẹnu àwọn tàbí táwọn bá kọ lórí ìtàkùn ayélujára wọn. Ó lóun ní kí ẹ gbàgbọ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká Mufusat Túndé Ednut ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé àwọn ọkùnrin mìíràn wọn kì í mọyì ìyàwó tí wọ́n ní. Ó ní ó dìgbà tí wọ́n bá tó pàdánù wúrà ọwọ́ wọn kó tó di wípé wọ́n mọ̀ wípé kò sóbìnrin níta. Ó ní fún gbogbo ẹ̀yin tí ẹ bá níyàwó gidi
tó ń pọ̀n yín létí ẹ̀sìn pọ̀nlé. Ó ní ẹ má wàá torí ìwà burúkú yín kí ẹ wá ti ìyàwó náà síta. Ó ní obìnrin wọn níta o wípé kò sí obìnrin gidi mọ́ níta. Ó ní èyí tó wà lọ́wọ́ yín ẹ mú dání gidigidi. Kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi. Ó dàbọ̀.